Ó kí gbogbo ọmọ kóòtù òjíire, a kú oṣù titun. Oṣù Ọ̀pẹ òní ọjọ́ kìíní nínú oṣù Ọ̀pẹ ọdún 2021. À ń là bí ẹlẹ́wù ẹ̀tù torí pé àkùkọ tó kọ lánàá ìkọre ló kọ. Adífá fún àjànàkú ọjọ́ òun àná tí ń sunkún póun ò lọ́lá. Àkùkọ tó kọ lánàá ìkọre ló kọ. Adífá fún ẹfọ̀n ọjọ́ òun àná tóun náà ń sunkún póun ò níyì. Àkùkọ tó kọ lánàá ńkọ́ ìkọre ló kọ. Adífá fún ìsìn ọjọ́ òun àná tí sì ń sunkún nínú poroko póun ò là. Àkùkọ tó kọ lánàá ìkọre ló kọ. Àti erin àtẹfọ̀n àti sinú oko ó gbé wọn mọ̀ fohùn fólóhùn, ọ̀nà wọn sì là ní pèrègede. Ọ̀nà gbogbo wo là nínú oṣù Ọ̀pẹ yìí nígbà tá a ti fi ọpẹ́ bẹ̀rẹ̀. Ọpẹ́ là á mọ̀ dú, àní ṣàìsàn, ọmọ wo ò ní kú. Èmi àti ẹ lájọ lọ ọdún ìjà lágbára Elédùà. Ire o.